gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò ṣe dáadáa ni mo bá yín ẹ kú ọjọ́ mẹ́ta a kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọwọ́ wa á túbọ̀ kànkè ìlú Nàìjíríà yìí kò ní bàjẹ́ gbogbo àwọn aláṣẹ wa Ọlọ́run á bá wa kó sí wọn nínú bá a ṣe fẹ́ kó lè tù wá lára Ọlọ́run á jẹ́ kán lè ṣe é fún wa. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kànmọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan ìmú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrè. Mo tún fẹ́ fi àsìkò yìí kí yín káàbọ̀ sórí ètò gbajúmọ̀ ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ètò tẹ́ ẹ máa ń béèrè fún ní gbogbo ìgbà a dẹ̀ dúpẹ́ wípé Ọlọ́run ń ṣe ó ń jẹ́ kó ṣeé ṣe fún wa. Àlejò wa lórí ètò lénìí ẹni bí ọkàn wa ni wọ́n ayò wa ni wọ́n àyànfẹ́ wa ni wọ́n wọ́n ti wá sórí ètò yìí nígbà tá a ṣe bẹ̀rẹ̀ àmọ́ nítorí pé ẹ̀yin olólùfẹ́ wọn ẹni pé ó ti tó ọjọ́ mẹ́ta kan ó yẹ kán tún ti padà wá kí ni wọ́n ń ṣe gan-an iṣẹ́ tá a mọ̀ wọ́n mọ̀ yìí ibo ni wọ́n bá dé ibo ni wọ́n gbèrò pé kí Ọlọ́run tún mú àwọn lọ ẹ wo gbogbo àlàyé tí tèmi tiẹ̀ ti kún mo wá ń jẹ́ kó máa yé wọn pé ẹ wá bọ̀dá ẹ máa bọ̀ lórí ètò ẹ wá ṣàlàyé fúnra yín o torí ó tẹ̀ tí wá ṣe bí ẹni fẹ́ sùn mí Lídóyìn ẹnì yìí dà Ọládóyìn ìgbà wo náà ń bọ̀ àmọ́ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n ti wá bá wa lálejò lénìí àwọn náà wá ń jẹ́ kó máa yé mi pé kí n fọkàn mi balẹ̀ gbogbo nǹkan tẹ bá fẹ́ mọ̀ ń pa wọn pátápátá wọ́n ti ṣetán láti ṣàlàyé fún yín ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò náà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò gbajúmọ̀ ó yá. ṣé ká ní pé ẹ máa ń tijú àtijọ́ ni àbí ẹ ń wò pé ẹ wò jẹ́ èyí kó pamọ́ ná tásìkò ẹ̀ bá tó màá tú kẹ̀kẹ́ ijó sílẹ̀. Adédoyin tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ìdáhùn sí ọ̀rọ̀ nítòótọ́ Ọlọ́run ò fi jó rán mi wáyé ni o. Irọ́ ni o. Wàláhì àmọ́ ìdẹ́ wá ṣe yìí kọ́. ẹ kúlẹ̀. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò gbajúmọ̀ inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí n bá rí àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe Ọlọ́run ń gbà fún yín ọmọ aráyé ń fẹ́ràn yín lágbára lọ́wọ́ Ọlọ́run àwa ní rí yín pòṣé àní rí yín bínú ìdààmú ò ní bá yín ìbànújẹ́ ò ní bá yín ọwọ́ yín á túbọ̀ máa lọ sókè lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. ẹ ǹlẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú dédé àkóyè o orúkọ tèmi ni Ibrahim Chatta ọmọ olúlóbísí ọmọ tápà ọmọ gàáyìrín. ó yá ẹ máa kìlọ̀. ọmọ tí ló létí ègbére tọ́lẹ́nu ó di wárápá ọ̀rọ̀ ti pẹ́lẹ̀ wọn a sì máa di tán. àjànàkú ga tókè erin àfòkè ṣe ọmọ olúlóbísí tẹ bá ń gbọ́ ẹlẹ́dẹ̀ yín ń gbọ́ ọmọ tí ò bá jú bàbá rẹ̀ àbíbí jó lórí ọmọ orí mi ń wú ó ga jù nínú oríkì ara yín nísìn ẹ ní ọmọ tápà òun nìyí ṣé tápà ni bàbá àti ìyá yín àbí ìkànnì wọn yàtọ̀ sí kan. rárá àìnílé bàbá kámọ́nì tìyà mọ́dá kẹ́kẹ́ níyà mi àkọ́ráyè ọmọ ogun tẹ̀lúdó ọmọ omi tẹ́rẹ́ tí gbàgbára lọ́wọ́ àṣebí ọmọ àtòfìjà gbòdì mọ́dá kẹ́kẹ́ lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀fẹ̀. bàbá mi ni tápà ojúlówó tápà àfàmùṣèlú. ibo lẹ́yìn gangan wá dàgbà sí. ìlú kan tó ń pè ní Bachita ní ìpínlẹ̀ Kwara ìlú yẹn náà ti máa ń ṣe ìgbà táwọn kéékèèké wọ́n máa ń ṣe iléeṣẹ́ ṣúgà ni ìlú yẹn wọ́n máa ń ṣe ṣúgà ń bẹ ìlú yẹn gangan náà ti bí mi ibẹ̀ mo dàgbà sí kí n tó kó ní ìlú ní Kwara nínú yẹn wà ìpínlẹ̀ Kwara. báwo ni kékeré yín gan báwo ló ṣe lọ fún ọjà yín. kékeré mi dùn mo ní páńlé díẹ̀ àmọ́ ìgbà tí mo wà ní kékeré mo ní àǹfààní láti rí àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré when I was growing up mo ní àǹfààní láti rí Dúró Ládépọ̀ Ọbákòso nínú àwọn kan tó máa ń dùn mọ́ mi tí mo rántí mo ṣe ń gba ìwé mi àbí gbà tí mo wà ní kékeré àbí àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré tí mo rí inú mi máa ń dùn tí máa ń rántí àwọn tí mo rí bíi bàbá tí mo dárúkọ ń sìn lè Dúró Ládépọ̀ mo ti wò wọ́n lórí stage rí
ọ̀gá Bello ọjọ́ tí à ń ṣiṣẹ́ Sanyẹ̀rì kan àkọ́kọ́ tèmi àti wọn jọ máa ń set máa ń sọ wọn pé bàbá tí ẹgbẹ́ máa ń jókòó lẹ́lẹ́wò yín nígbà kan báyìí so mo ní àǹfààní láti wò wọn láti wo ìyàwó ọ̀gá wọn tó máa ń pè ní Sábìtì ìyá mi ro late Fúnmiláyọ̀ Ranko àtàwọn àgbà ọ̀jẹ̀ òṣèré bẹ́ẹ̀ nígbà ìlú tó ti bí mi tí mo sọ fún yín yẹn ibì kan wà tó máa ń pè ní Varsity Hotel ibẹ̀ ni ìlú yẹn dé ọrọ̀ ajé ìlú yẹn wà vibrant gan gbà yẹn ó dáa gan gbogbo àwọn òṣèré àtàwọn nǹkan tó dáa gbọ́dọ̀ wọ̀lú iná wà nígbà táwọn àwọn kéékèèké so Varsity Hotel yẹn àwọn eléré bíi Aisho Pepe Fúnmiláyọ̀ Ranko Alájà Títílayọ̀ Fúnmiláyọ̀ Ranko yẹn obìnrin ni o group leader ló ń gbà yẹn so gbogbo wọn máa ń wá wọn máa ń ṣeré wọn so àǹfààní tèmi ní nígbà yẹn ni pé mo rí gbogbo àwọn èèyàn wọ̀nyí lójú mi ọjọ́ tí mo wá rí bàbá àwọn Múkà bàbá Alásùn bàbá Murphy late Ray Yumi ọjọ́ yẹn mo ti mọ̀ pé tí mo fẹ́ ṣe láyé mi rè. lẹ ti pinnu pípé nǹkan ọdún wo nìyẹn gan ṣe rántí. ó ṣe díẹ̀ o in the 80s I think professionally gangan tí mo ti ń go stage professionally tá à ń gbowó n tẹ́mi pé n professional nù torí àwa iléèwé nígbà náà o àmọ́ tẹ́ pé a rí owó pín lẹ́yìn tá a bá ṣe àrí tán ó ti ń lọ bí 1985 o. ní di báyìí. bẹ́ẹ̀ni tẹ́ pé a ṣeré a sì pín owó gbà mí èyí tá a kọ́kọ́ ṣe ń gbà yẹn tí mo kọ́kọ́ rí àwọn bàbá torí ẹnìkan wà tó ń pè ní Joseph Láòyè a máa ń pè ní Uncle Joe group leader ni ó ní àkọ́kọ́ ọmọọṣẹ́ tó kọ́kọ́ kọ́ṣẹ́ gbàyọ̀ǹda free láì lọ́dọ̀ bàbá Ray Yumi yẹn bàbá àwọn Múkà Ray so àwa gba bẹ́ẹ̀ kọjá dé mi àtàwọn akẹgbẹ́ mi a máa ń ṣeré kan báyìí tí gbogbo wa ti ṣeré tán a máa lọ dá aṣọ ìbora wa jọ ẹ mọ̀ pé ọmọ kékeré ńgbà tí mi ẹ lè mọ̀ láṣọ ìbora kì í ṣe rúdúwẹ̀ tá a máa ń dá ìbora ní ẹ láṣọ tiyín gangan aṣọ ìbora yìí a máa dájọ a máa so létí papọ̀ a máa gbé ọjọ́ kan mọ jẹ bó tó yà iná orí stage iná ti wáyà ti bó àwa fẹ́ ṣe ká paná ká tanná báwọn eléré tí wọ́n ń ṣe àgàlọ́ ṣe kí ni ẹni bàbá kan wà ní wàgbà yẹn a máa ń pè ní bọ̀dá Mike ọ̀nà ọmọ kan lọ́mọ tún náà ni mo jẹ́ ṣùgbọ́n alhamdulillah today n tí mo fẹ́ ṣe náà mo ń ṣe yìí. ẹ sọ lẹ́ẹ̀kan ní iléèwé tí ẹ wà ìgbà yẹn lẹ ti bẹ̀rẹ̀ ká máa ṣiṣẹ́ ká máa gbowó ẹ sọ díẹ̀ fún àwọn iléèwé wo gan lẹ́ka. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nìkan mo lọ sí St. Brendan's Catholic Primary School nílùú Bachita yẹn then later mo lọ sí Government Secondary School Bachita nílùú yẹn kan náà mo ṣe páńlé mi àtàwọn akẹgbẹ́ mi kan lọ jà léèwé àwọn amú mi kúrò mẹ́ àwọn òbí mi mú mi kúrò mẹ́ mo lọ sí ìlú kan tó ń pè ní Agé ní Niger State ilẹ̀ tápà níbẹ̀ yẹn náà Dendo Secondary School Agé ibẹ̀ mo wá lọ bọ̀ gbogbo èyí tí mo kà fún yín ìparí kankan bẹ́ẹ̀ mi ní 633 sorry kò tí ì sí 6334 system tó ń ṣe ń sìn báyìí then mi ní school start ṣùgbọ́n ẹnìjọ́ mẹ́ta mo ṣẹ̀ṣẹ̀ padà sí iléèwé mo wà ní College of Education kan báyìí lọ́wọ́lọ́wọ́ mo ń ṣe program kékeré kan then mo ń ṣe online course kan lórí film Met ní Germany mo ń ṣe online course wọn kan so bá a ti ń ṣe nu àmọ́ síwájú àkóyè o mi ò lọ iléèwé o mi ò parí secondary school. ẹ ṣe pé ẹ̀yin fúnra yín lè wá tuntun ara yín kọ́. Ọlọ́run kan mọ̀ ṣàánú mi ni o kò sí nǹkan tó dàbí ẹ̀kọ́ láyé the best legacy tí wọ́n lè fún ọmọ in life náà ni education then according to the holy prophet sallallahu alayhi wa sallam ó ní pé a gbọ́dọ̀ wá knowledge from cradle till grave àyè kan gan ó sọ pé fi sin ó ní kò bá jẹ́ pé China la bá ti máa rí wípé ẹ mọ̀ nínú content àwọn Muslim nígbà yẹn bí ilẹ̀ pagan aláìgba ẹ̀sìn tí wọ́n gbọ́ ní ilẹ̀ China rí ànábì dẹ̀ ní ká wá knowledge lọ síbẹ̀ ó ń fi hàn pé ẹ̀kọ́ pọ̀ ẹ̀kọ́ ṣe kókó gan àyè kan ní tọ́lá abẹ́lẹ́ ilmi faridatan ala kulli muslim wal muslima ó tún sọ pé compulsory gan ni fún yàrá láti so nǹkan rẹ̀ ọ̀kan tí mo ṣe ń gbèsè ayé mi tó yẹ pé tí n bá rò ó tí n bá wẹ̀yìn wò tí kò wù mí tó o ní àìdúróléèwé. àìdúróléèwé ìgbà ìmọ̀ mi ní regret nǹkankan lẹ́yìn ẹyọkan ẹni márùn pé ìbá sàn kí n ti fọmọ kékeré ara mi kàwé ń gbà wọn. bọ̀dá Ibrahim ti tó ọmọ ọdún mélòó gan. mo ti lé dáadáa ní ọmọ 40 ọdún mo ti lé lọ́mọ 40 ọdún àmì mi ò ní sọ èyí tó lé mbẹ.
ẹ tẹ̀ jẹ́ àfìyókù lẹ̀ tẹ̀ ti sọ pé ẹ lé a ti mọ̀ pé àgbà ní ẹ lé dáadáa ni ẹ ṣe. Lẹ́ẹ̀kan ní èèyàn kan ó ṣetán ní abẹ́ bàbá wa Rẹ̀ Èyíwùnmí. Abẹ́ ọ̀gá wo ni ẹ̀yin ti kọ́ iṣẹ́ tíátà yìí? Mo lọ́gàá púpọ̀. Mo lọ́gàá púpọ̀. Lákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn tí wọ́n jẹ́ kí iṣẹ́ àwọn èèyàn tí máa ń rí bí ọ̀gá. Gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Bẹ́ẹ̀ àwọn tí mo fi ṣe àwòkọ́ṣe ni mo rí bí ọ̀gá jù. Ní àkọ́kọ́ náà nílé tí wọ́n ti bí mi ààyè ò sí fún mi láti lọ ṣiṣẹ́ tí mo ń ṣe. Àkọ́kọ́ náà ilé mùsùlùmí gangan nílé mi. Ẹlẹ́lẹ́kejì ẹ̀wẹ̀ mi kì í ṣe Yorùbá tápà ni wọ́n sọ. Ọjọ́ kan bàbá mi fẹ́ sọ fún màmá mi pé àwọn rí mi níbi tí mo ti ń ṣeré. Wọ́n á ní mo rí Ibrahim ó fi òwò pòfò. Ó fi kí ni? Òwò ìwò pòfọ̀ pé mo rí ọmọ tèmi ọmọ mi ń fi ìwò pọ̀fọ̀. Nígbà táwọn kékeré bẹ́ẹ̀ bá ṣe mọ́ fọ́ pa sí lẹ́ṣẹ̀ lè jẹ́ eléré sí. A máa ń ha ọ̀fọ̀ sórí ni wọ́n láti lè pọ̀fọ̀ púpọ̀ ìyẹn ló máa jẹ́ káwọn ọmọ pé òkè actor lélẹ̀. So nígbà yẹn àwọn èèyàn tí mo kẹ́kọ̀ọ́ lára wọn dẹ̀ pọ̀ àwọn ni máa ń rí bí ọ̀gá. Mi ò ní ọ̀gá pàtó báyìí tí mo lè náwó sí ṣùgbọ́n rú àwọn tí mo sọ irú Jẹ́ Ọláoyè ó ní ọ̀gá tó mọṣẹ́ professional tí mo gba ara ẹ̀ jáde lákọ̀ọ́kọ́ ìgbà tá a máa bẹ̀rẹ̀ mi àtàwọn ẹgbẹ́ mi náà la máa ń ṣe. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bọ́dá Ibrahim. Yes ma'am. Àwọn olólùfẹ́ yín wọ́n fẹ́ kí yín wọ́n tẹ̀ pọ̀ jù àmọ́ nítorí àkókò díẹ̀ la fẹ́ fi hàn yín. Àwọn tí wọ́n fẹ́ kí yín wọ́n wà níbẹ̀ àwọn tí wọ́n dẹ̀ ní ìbéèrè láti bi yín nípaṣẹ́ tẹ́ yàn láàyò àwọn náà wà níbẹ̀. Díẹ̀ nínú ẹ̀ ni a fẹ́ fi hàn yìí òun là ń pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kò? Pẹ̀lú ògo Ọlọ́run. Orúkọ mi ni Alájà Títílọpẹ́ mo ń sọ̀rọ̀ láti Àmọ̀wò ní Agége. Mo fẹ́ béèrè ìbéèrè nípa Ibrahim Chatta. Mo gbọ́ pé ó ti níyàwó kan tẹ́lẹ̀ ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni Ọlọ́run á fa àlùbáríkà sí o. Ọmọ tuntun tó dẹ̀ bí náà á lọ́wọ́ rẹ̀ lẹ́yìn o. Èyí tó ti wà ńlẹ̀ nǹkan kan ò ní ṣe o. Èyí tó bí yìí náà nǹkan kan ò ní ṣe o. Ọlọ́run á wá pèsè owó tó máa fi tọ́jú tó máa fi ṣọkọ fáwọn ìyàwó ẹ̀ méjèèjì ọlá aláhàólá wàlá kúwátá ilá bílá ìlàsì. Àwọn kan ń tẹ̀lé yín ẹ gbọ́. Olólùfẹ́ mi làwọn èyí ọlọ́àjò dáa fún yín o. Mi ò níyàwó méjì ìyàwó kan náà mo ní àmọ́ mo ti marry kí n tó marry nsìn marriage mi ò dúró kò work nínú kádàrá ẹlẹ́dàá èmi àti ìyàwó mi àkọ́kọ́ àsìmọ́ mo ti wá fẹ́ obìnrin mi nsìn. Ẹni ọmọ tuntun náà tún ṣe wọlé báyìí. Ọmọ tuntun wà nílé o. Ọlọ́run ajé lọ́wọ́ Ahmad wà nílé. Ọlọ́run ajé lọ́wọ́ ilé. Ẹ jẹ́ àtún padà sójú abẹ. Fájìmí Abíọ́lá ni orúkọ mi mo ń sọ̀rọ̀ láti Mayfair side Ìbàdàn road Ilé-Ifẹ̀. So mo kàn like Chatta Ibrahim because he's a good actor because tó bá rí pé kó ṣeré kó perform nípa arúgbó ó máa ń perform well tó bá dẹ̀ sọ pé kó dẹ̀ sún ṣeré nípa ti ọ̀dọ́ náà ó máa ń perform well. So mo ti ẹ̀gbóríyìn sí wọn nípa fífi wọn tó ṣe yẹn Sina Rambo so he's a good actor ó try gan and then mi rẹ̀ tí wọ́n á mọ ohun tó wá tún gbé wọn lọ síbi orin sí báyìí tọ́jú tí wọ́n kàn tuntun kọrin sómi bẹ́ẹ̀ kàn ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ nípa orin yẹn. Ẹ ṣé o àwọn èèyàn wọ̀nyí a máa jẹ́ kí inú mi ó dùn gan Ọlọ́run ó fi hàn pé àwọn èèyàn ń wo nǹkan tẹ́ ń ṣe. Lákọ̀ọ́kọ́ náà níbi iṣẹ́ fíìmù yìí nígbà tí mo ti kọ orin sí over 100 movies. Ọgọ́rùn-ún ààrẹ ni mo ti ṣe orin fún. Mo ti ṣe promotional jingle tó máa ń polówó ẹ wá rà o báyìí báyìí o mo ti ṣe ẹ náà ó ti lé ní 100 tí mo ti ṣe tí n bá kà á lé ní èjì. So ara àwọn ẹ̀bùn tí ẹlẹ́dàá fún mi ni orin kíkọ tipẹ́tipẹ́ mo tiẹ̀ ti máa ń ṣe yún. But nígbà táyé wá di táyé dá yìí báyìí ọjọ́ kan mo wà ní studio mo máa ń bá àwọn èèyàn ṣe orin mo lọ bá Kabiru Alayande eré Asalatu mo lọ bá kọrin studio. So studio engineer no producer ẹ àjọ àwọn studio wọn ni báyà mo dẹ̀ fẹ́ kọrin o nígbà yẹn mo ti rí àwọn akẹgbẹ́ mi kọ̀ọ̀kan tó ti ń kọrin
so màá ní pé mo dẹ̀ fẹ́ kọ mo ti wá plan pé mo fẹ́ kọrin but èmi Ọlọ́run ṣàánú yẹn wọ́n ní procrastination is the thief of kìnìkan of time àbí nǹkan kan ìbò ní òtún tí kéèyàn má máa fi ọ̀rọ̀ dọ́là n tó bá yẹ kó o ṣe lónìí kó o ṣe mo á rí i pé mo lẹ gan bóyá torí àwọn nǹkan tí mo ti máa ń kó sórí máa ń pọ̀ nǹkan mi wà ó yẹ kí n sáré ṣe máa ṣe lọ́la akọ̀dé studio ni mo á rí i pé no mi ní ṣe lọ́la mo fẹ́ ṣe orin mo fẹ́ kọrin mo ti ń plan pé mo fẹ́ kọrin but mo ti kọ́kọ́ jókòó pé orin wo mo fẹ́ kọ mo lè kọrin Islam anything tí ma ti fi tí mi gbọ́ mo lè kọ mo lè sùn yẹ̀rẹ̀ fa mo á rò pé orin wo but mo kàn rò pé orin wo gangan la yẹn ń gbọ́ ní ìsìn tó wà lóde hip hop èyí ṣe nìyẹn. ẹ kọ díẹ̀ fún mi náà. ìwé mẹ àwọn onímọ̀ wà online náà mo ti onímẹ̀ta wà online mo ṣe àwọn tí mo ti release online so mo ṣe My Money. Mo ṣe Friday area then Friday night mo fẹ́ release kan sin boom 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 mo fẹ́ explode but the one back of you know. ẹ mú kan yìí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. gbogbo ẹ̀ lèmi nífẹ̀ẹ́ if dreams don't die level has change if dreams don't die level has change if dreams don't ẹ má máa ń di ohun mi o ohun eléyìí mo ti crack ẹ o ohun tó dùn sí ni ẹ máa fi kọ́ ibọ̀ if dreams don't die level has change. You know I got the world in my hands. Baby, I got the world in my hands. You know, boom, 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 boom. Oh, yeah. Àǹtí Dóyin fẹ́ kọrin. Ìyàwó mi mo ṣe orin ọ̀hún fún. Ìyàwó mi kan mo ṣe fún boom, boom, boom. Ara mi dẹ̀ bù máa sọ. Ó dà bẹ́ẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré tíátà, ṣé ẹ ti fi owó ara yín, ẹ ti fi gbé eré kọ̀ọ̀kan jáde? Tó bá jẹ́ bẹ́ẹ̀, wọ́n ti tó mélòó? Àwọn eré tí mo gbé jáde nínú àwọn eré tí mo ṣe ló ń kà gbogbo eré tí mo ṣe jáde ò lè ju bóyá bíi 6 lọ àbí 5 nínú àwọn eré 6 yìí mo ní ìtọ́ pé mákẹ́tà ló fún mi ló ń bẹ̀ mo dẹ̀ ní ìtọ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Ibrahim ṣé ìbéèrè mi yìí wà tẹ́ ẹ fẹ́ bi wọ́n bóyá ẹ dẹ̀ fẹ́ kí wọ́n ní bó dẹ̀ jẹ́ bùn gan-an lẹ fẹ́ fi ránṣẹ́ sí wọn ẹ wo nọ́mbà àti àdírẹ́sì èyí tó hàn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kẹ́ máa fi gbogbo àwọn kinní yìí kẹ́ máa fi ránṣẹ́ sí kẹ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bọ̀dá Ibrahim èmi ní ìdánilójú mo dẹ̀ ní ìjẹ́rìí wípé tá a bá tún pè yín wá ẹ jẹ́ wa níhò. pẹ̀lú ògo Ọlọ́run. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. ẹ kú dédé àsìkò yìí o níbikíbi tí wọn kẹ ti máa wò mí èmi ni olólùfẹ́ yín ọmọ yín Táwákálítù Ajíṣefínní mo fẹ́ sọ̀rọ̀ nípa Gbajúmọ̀ ni mo mọ̀ pé ti gbọ́ èdè tí ń wò ètò wá túbọ̀ máa wò sí nítorí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe tí ń wo Dóyin Kúkọ̀ yìí èèyàn yín ni ọmọ yín ni ìyá wa ni kò disappoint yín rẹ mo dẹ̀ ní disappoint yín ẹ̀yin náà mọ̀ ètò ní Gbajúmọ̀ lẹ́tọ̀ oríṣiríṣi àwọn òṣèré orí ìtàgé lẹ máa bá pàdé ń bẹ̀ ṣé ẹni tó ń kọ hip hop ni àbí àwọn oní fújì àbí oní ti sinimá Yorùbá àbí tó lóyìnbó ẹ máa bá wọn pàdé ẹ̀kọ́ wa ń kọ́ ẹ̀kọ́ pọ̀ jàtijàti ń bẹ̀ ẹ̀kọ́ pọ̀ yẹpẹrẹ tẹ máa kọ́ nípasẹ̀ ti àṣà ìṣe oríṣiríṣi nǹkan lè máa kọ́ ń bẹ̀ ẹ ti ń wò tipẹ́tipẹ́ àwọn òdòjú tí yìí rí ẹ tún túbọ̀ wà máa wò torí tó máa ń ṣe tẹ̀yìn ò bá wò á sán ni ṣùgbọ́n torí pẹ̀yìn ń ṣe ẹ nífẹ̀ẹ́ wọn làwọn tún ṣe ń ṣe sí ẹ ṣe mo dúpẹ́ o ẹ túbọ̀ máa wò Gbajúmọ̀ o ètò ní Gbajúmọ̀ lẹ́tọ̀ Dóyin Kúkọ̀ yìí ọmọ yín náà ni olólùfẹ́ yín ni atọ́kùn God bless you thank you. bọ̀dá Ibrahim. Yes ma'am. èèyàn kan tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń kópa ní àwọn eré tí ó máa ń gbé àṣà ìṣe àti èdè ga òun nìyí. mo like èdè Áfíríkà pàápàá jùlọ tẹ̀yin Yorùbá èdè yín pé púpọ̀ torí pé mo jẹ́ tápà mo ṣe mọ̀ pé èdè yín pé gan ẹ̀yin Yorùbá. ṣe àwa náà nílé iṣẹ́ wa àwa fẹ́ kí èdè yìí kí àṣà yìí àti ìṣe Yorùbá ìyẹn káàárọ̀ oòjíire àfẹ́ kó parẹ́ ní pàápàá fún àwọn tí wọ́n ń gbé ìlú ọba lọ́hùn tí wọ́n wà lẹ́yìn odi a fẹ́ mú wọn mọ́ ilé kọ́mọ̀ pé ní gbogbo ibi tá a bá wà ká má ṣe kíni ká má sọ àṣà nù ká má sọ ìṣe nù ká dẹ̀ má jẹ́ kí èdè wa ká má jẹ́ kó lọ sí ìrìn àìpadàbọ̀. abala tá a gbé kalẹ̀ yìí òun là ń pè ní Ṣóláyà. àyà mi àmọ́ ìjà tí máa ń wo ètò yín tẹ́ bá ti dé Ṣóláyà àyà mi àmọ́ ìjà fáwọn tó jókòó ní títì. ní báyìí tẹ́ ẹ jókòó yìí. bọ̀dá Ibrahim bóyá ẹ láyà o bóyá ẹ láyà o. mo ní láti go through ẹ tí bá ṣe àwọn aráalé ò fi dáríjì mi tí ìbá gba ìbéèrè
àmọ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ wá mo gba gbogbo ẹ̀ mọ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ gbà mi ò gbàgbé. Ọlọ́run kan bá mi ṣe ń jẹun. ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ fọlọ́run lẹ́ni ẹ jẹ́ ká nígbàgbọ́ pé Ọlọ́run á tún bá wa ṣe. abala ṣé o láyà òun ló kàn ní ìsìn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ ìbéèrè 10 ló wà nínú ṣùkú yìí 3 lẹ láǹfààní àti mú tá a dẹ̀ bí àwọn olólùfẹ́ àbí yín tẹ́ ẹ dẹ̀ dá àwọn olólùfẹ́ yín lóhùn ṣó ti yá. ó ti yá. ẹ ṣe. Bismillah. ó yá ẹ bá a mú ìbéèrè 3. mélòó méjì lẹ́kọ̀ọ́ ṣáà lè dò lórí méjì ni. ẹ má dúró 3 ni kẹ́ ẹ mú ẹ ṣe àdúpẹ́. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ ọba méjì wo ni orúkọ oyè wọn jẹ́ nǹkan kan náà méjèèjì ń jẹ́ Ọwá. Ọwá Àràngún Ọ̀gá àti Ọwá Òbòkun Gbùsì ọba Iléṣà àti ọba Ìlà Ọ̀ràngún. àti ọba Ìlà Ọ̀ràngún. ajagun ńlá ni bàbá náà jẹ́ gangan Ọwá Àràngún Àga Ọwá ni tiẹ̀ Ọwá náà ni Ìjẹ̀ṣà Òbòkun Gbùsì Gbùsì gangan ló kọ tí wọ́n sọ o nígbà tó bu òkun ní Àgbàdárígì tó ti di Bàdágìrì yìí ní ìsìn òní wọ́n wá máàjì orúkọ méjì fún pé Òbòkun Gbùsì. mi ní orúkọ ìlú orúkọ oyè. oyè àbí orúkọ oyè ọba. kì í ṣe orúkọ ìlú èyí tẹ́ ẹ sọ fún mi yìí orúkọ ìlú ni. èyí ò lè fún mi. tí irú Àtaọ̀jà nísìnyí ibo nìyẹn Òṣogbo tí Ìkòròdú Àyàngbùrẹ̀ òun ni wọ́n pè wọ́n Aláàfin ti tọ̀yọ́ ẹ ṣé eléyìí àwọn méjì yìí orúkọ oyè wọn Ọwá ni. ọba sì ni. ọba ni wọn. Ọwá aláìyẹn mọ. ẹ mọ̀ ọba Ìdànrè àti ọba Ìgbàjọ. Ọwá Ìgbàjọ Ọwá Ìdànrè. bẹ́ẹ̀ni ojoojúmọ́ là kẹ́kọ̀ọ́. ìpínlẹ̀ Ọ̀yọ́ òǹdè ni wọ́n wà. ok Ìgbàjọ wà lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ni Ìdànrè wà ìyẹn ní Oǹdó Ìgbàjọ ok wọ́n ní mari. ìbéèrè kẹta tó wá jẹ́ ìkejì ọba aláyélúwà wo ni orúkọ oyè rẹ̀ ń jẹ́ Akíbíó. Akíbíó bẹ́ẹ̀ni wàhálà yìí mọ̀ yún náà. ìlú Ọ̀yọ́ ló wà. ok ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni ìpínlẹ̀ Ọ̀yọ́. Akíbíó ìmọ̀. ẹ mọ̀ ọba Ìlọ́ra ti ìlú Ọ̀yọ́. eléyìí tẹ́ sọ mi lónìí ìní gbàgbé wọn. mo jẹ́rìí yín. kọ́mọ̀jọ́ ọlọ́ba lẹ kẹta o ẹ má gbọ́ lọ́ba wa ẹ má gbọ́ lọ́ba wa. kì í ṣe tọlọ́ba kì í ṣe tọlọ́ba. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta ìpínlẹ̀ wo ní ilẹ̀ Yorùbá ni Adó Àwáyé wà. Adó Àwáyé Oǹdó ìpínlẹ̀ Oǹdó. kì í ṣe Oǹdó a ti dárúkọ ìlú yẹn bí ẹ̀ẹ̀mejì kan ní ìsìn. a dárúkọ ìpínlẹ̀ yẹn bí ẹ̀ẹ̀mejì Adó Àwáyé ilẹ̀ Ọ̀yọ́. ìpínlẹ̀ Ọ̀yọ́. apáṣẹ ẹni òyìn ìgbà mo lọ́pọlọ bí mo ṣe wojú yín ní ìgbà kankan lẹ́ni. èmi ò sọ ẹ gbìyànjú náà ni ẹ gbìyànjú náà ni. mo ń sọ ojú yín bẹ́ẹ̀ ṣe sọ. ẹ wá rí lójú mi. ni mo rí lójú pé mo rò pé ìpínlẹ̀ wo la ti dákọ̀ bí ẹ̀ẹ̀mejì mo rí pọ̀ yọ nìkan náà ni. Adó Èkìtì òun ni ti ìpínlẹ̀ Oǹdó Adó Àwáyé òun ni ti Ọ̀yọ́. Bọ̀dá Ibrahim yes ma'am. gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ kì í ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù kì í ṣe láti mọ ẹni tó mọ ìwé jù bí kò ṣe pé a fẹ́ máa dára wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń béèrè lórí abala yìí ká má bàa gbàgbé ni. wàláì eléyìí tẹ́ ṣe ń sìn báyìí ẹ ti fi kún nǹkan tí Ẹlẹ́dàá fẹ́ kí n mọ̀ ni. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ abala tó kù. ṣé àwọn kan máa ń wètò yìí ni máa ń wo mo ti mọ sẹ́gmẹ́ǹtì kankan ibi ijó báyìí àyà mi á mọ já fáwọn èèyàn. àmọ́ bọ̀dá Ibrahim bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ́ abala tá a wí lẹ́ẹ̀kan à ń láti wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ẹ bá ń gbóhùn sókè èmi àti wọn fẹ́ jó.
Ọlọ́run ò ṣe o ẹ̀yin ará ilé mo lọ mo bọ̀ wọ́n bọ́ wọn jẹ́ o. Ijó tá a jó sọ́ọ̀sì yẹn talent tó kọ. King Marshal Olúayé gbogbogbò. Bàbá respect bàbá. Èmi náà ń kí Olúayé ni. Kí ni wọ́n pe àkọlé àwo yẹn? Wait o. Ajagbénala jájà kájà jájà yín dẹ́wẹ́ máa jẹ. Subhanallah. Olúayé òkú oní òtí lọ. Ọlọ́run ni mo ń kọ́ mi ìrántí àkọlé. Èmi náà ń wò yín. Mo ń tọ́ àgbéyà tí máa wo. Bóyá tẹ bá máa kọ àwo yẹn láti ìbẹ̀rẹ̀ dópin. Ẹja sọ pé ní èsè Lucky Day àti mo gba àwọn ìbéèrè ìrántí ìyún mo gbọ́dọ̀ mọ̀ bọ̀ mi ìrántí. Ó dà ẹ wá bẹ̀ mí pé kí n sọ fún yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ sọ fún mi. Àdó ọ̀rọ̀ òun ni wọ́n pè. Ilé tiwa tó lọ bọ̀dá Ibrahim tí wọ́n bá fi dídà tèmi ni màá ní káyì máa bá ètò yìí ká máa bẹ̀rẹ̀ àníyàn lọ. Àmọ́ kí ni èèyàn ń jẹ láyé yìí tí kì í tán bí ò ṣe ọlá Ọlọ́run. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ApreelTV. MTN àwọn náà ní àwọn nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé ní ìgbà tẹ́ bá ti wá sórí ètò ńkọ́ ká fún yín lẹ́bùn oríṣiríṣi nǹkan òun ni wọ́n kó sínú ẹ̀ ó yá. Lákọ̀ọ́kọ́ náà iléeṣẹ́ ApreelTV tẹ́ ẹ̀ ń ṣe Gbajúmọ̀ iléeṣẹ́ yín ò ní jóná o ẹni táwọ́ náà o ẹni tọrọ jẹ o bẹ́ẹ̀ ṣe ń dán tẹ́ ń dùn wò yìí ẹ̀ tún mọ̀ dùn wò lọ́jọ́ ayé gbogbo ni ọwọ́ bàjẹ́ ò ní kan ṣe yín o iléeṣẹ́ MTN everywhere you go iléeṣẹ́ tí inú ò ní jóná àbúrò ò ní ṣe ẹ̀yin tóbi Ọlọ́run ní rẹ̀ yín lẹ̀ ApreelTV gíga là bọ́jọ́ gíga là bóṣù gíga là mọ̀ báyìí gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yín náà dà ẹ̀yin torí àwọn èèyàn tí wọ́n máa ń wò ìwọ̀n ìmọ̀ pa àwọn èèyàn pọ̀ báyìí tí wọ́n wò wá gbogbo tipẹ́tipẹ́ mo ti mọ̀ pé the good hands nìkan lè máa fi ń ṣiṣẹ́ ẹlẹ́dàá tó dẹ̀ jẹ́ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ á jẹ́ kẹ́ ẹ tún rí ṣe lọ́la náà á túbọ̀ máa dá sí ni God bless you I'm really happy that I am here with you today. ẹ ṣé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin olólùfẹ́ wa ó dẹ̀ ń dùn mí nítorí pé ẹ̀yin náà mọ̀ pé mi kì í fẹ́ fi yín sílẹ̀ àmọ́ òun ni ká jẹran pẹ́ lẹ́nu òun fa ọ̀nà fún kò gbà wá láyè ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ká tó ṣẹ́jú páú báyìí ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí yìí ìyẹn ètò Gbajúmọ̀ á tún gorí afẹ́fẹ́ ẹ̀yin la máa bá àwàdì la máa wá ní dédé àsìkò yìí Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa dágbére wípé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí a fẹ́ fi yín sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run òun náà la tún máa bá yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ tá a máa tún mú ètò Gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀.